Ǹlẹ́ o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò gbogbo àgbáńlá ayé. Ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ like láti máa wo sinimá Yorùbá dáadáa. Kíní kan ò ní ṣe gbogbo wa o. Ẹ̀yin ni tiwa ní tòótọ́. Bẹ́ẹ̀ tí ń gbádùn wa làwa náà ṣe ń gbádùn yín. Bí tẹ́ tí ń mówó tẹ́ fi ń ṣe data. Àbòdí ń ti olókun, àbòdí ń ti ọlọ́ṣà. Ọlọ́run ọba mi yóò bá mi fi ọ̀pọ̀lọpọ̀ owó yóò fi máa rọ́pò fún yín. Àníkú o, ànírùn kankan ò ní ṣe gbogbo wa láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù yìí, ìfẹ́kúfà yìí. Bí èèyàn bá wo sinimá yìí dáadáa, yóò mọ̀ pé sinimá tó dùn dáadáa tó sì kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni. Bó o lẹ ṣe rí sinimá òun sí lọ́dọ̀ tí yín, kí lẹ lè kọ́mẹ́ǹtì ń pa rẹ̀. Bó o ló ṣe dùn sí. Ẹ dẹ̀ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí níbi tí ẹ ti ń gbọ́ wa yìí, Funky TV yìí. Ibi láti máa mú oríṣiríṣi sinimá tó ti jáde wá fún yín, láti máa ta yín lólobó. Ẹ̀yin tí ẹ bá subscribe fún wa, yín ò ní notification pé bí fíìmù mìíràn bá jáde, a wà máa sọ fún yín pé fíìmù ti jáde o. Irú fíìmù yìí ń sìn tú ẹ̀ kò ní pẹ́ jáde ń kò pẹ́ yìí. Kò ní pẹ́ jáde ń kò pẹ́ yìí. Ẹ̀yin tí ẹ ti wo one àti ẹ̀yin tí ẹ ti wò ó, ẹ gbìyànjú láti lọ wo sinimá yìí. Sinimá tó dùn dáadáa ni, tó ta lẹ́nu. Ẹ gbìyànjú láti wò ó, kẹ́kọ̀ọ́ nù fíìmù yìí, ìfẹ́kúfà. Fíìmù ọ̀hún dùn púpọ̀ púpọ̀. Ó dùn púpọ̀ púpọ̀. Àwọn tó ṣe sinimá yìí wọ́n gbé ọpọlọ kalẹ̀. Àwọn tó kọ sinimá yìí ẹnu mi àgò, wọ́n ń kọ sinimá lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ ká máa wo sinimá wọn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àwa tí à ń ṣe fíìmù, tẹ fẹ́ràn wa, tẹ sì ń tùgbà wa, tẹ ń tẹ̀lé wa. Kíní kan ò ní ṣe yín o. Ẹ máa lọ re, ẹ máa bọ̀ re. Ikọ́ ìkọba lá ikọ́ ìkọ́ méjì lọ́nà, ikọ́ kan ò ní kọ yín o. Ọlọ́run ọba mi òòṣà òkè yóò máa tì yín lẹ́yìn. Kíní kan ò ní ṣe gbogbo wa. Sinimá yìí dùn tòótọ́. Bí èèyàn bá wo sinimá yìí láti ìbẹ̀rẹ̀ títí dé the end, yóò mọ̀ pé sinimá ni. Àwọn tí wọ́n mú gègé tí wọ́n kọ sinimá yìí, wọ́n kọ ọ́ dáadáa. Bẹ́ẹ̀ ni wọ́n kọ ọ́. Gbogbo àwọn tó ṣiṣẹ́ nínú sinimá yìí, gbogbo wọn náà ṣe dáadáa. Kí lẹ̀yin lè sọ ń pa wọn? Ẹ já sọ̀ ní comment section. Ta ń ṣe dáadáa? Ta ló kù díẹ̀ kí àtó tí ò tí ì ṣe dáadáa? Ẹ já sọ ní comment section. Níbo lẹ̀yin tí ń wò wá? Ǹjẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà ni? Ǹjẹ́ Qatar ni? Ǹjẹ́ US ni? Ǹjẹ́ Canada ni? Àbí Nàìjíríà ní ìtajọ wà yìí? Ẹ já comment ń pa ẹ̀. Ẹ já sọ bí ta tí ń wò wá. Láìpẹ́ lórí ìkànnì yìí, a máa fúnra wa lẹ́bùn lọ́pọ̀lọpọ̀. A máa jẹ̀bùn lọ́pọ̀lọpọ̀. Ẹ̀bùn lóríṣiríṣi a máa jẹ́ láìpẹ́ yìí, ní kò pẹ́ yìí. À ń gbádùn yín o, ẹ̀yin olólùfẹ́ wa. A mọ̀ pé ẹ̀yin náà ń gbádùn wa. Ẹ wo sinimá yìí. Ẹ wo ibí yìí. Kí ló ṣẹlẹ̀ tó fi di pé egbére ń wọnú school tó fi wá fẹ́ máa mú àwọn ènìyàn? Kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? Ta ń lè sọ ohun tó ń ṣẹlẹ̀ ńbí fún wa? Ta ń lè kọ sí comment section tó lè bá wa sọ̀rọ̀? Kò ní bàjẹ́ o. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, Funky TV, láti máa gbádùn fíìmù tó bá ń jáde. Ibi làwa ó ti máa yànnàná ẹ̀ fún wa pé fíìmù ọdún ti jáde o. Fíìmù Ibrahim Chatta ti jáde o. Fíìmù Yétúndé Barnaba olólùfẹ́ yín Tapa Kúfọ̀. Ti Ibrahim Yekini ìtẹ̀lẹ́ àwọn èèyàn tí ẹ ń bèèrè lọ́wọ́ mi lọ́pọ̀lọpọ̀ pé Kọ́lé Oṣórétì mọ̀ yóò jáde láìpẹ́ yìí. Yóò jáde láìpẹ́ yìí.